Africa Content TV. Àwọn aláṣọ funfun àti onífìlà funfun. Tẹ́lá fẹ́ fìlà funfun lọ́dọ̀ president ẹ̀ láti kúrò Ẹ káàbọ̀ sí ìkànnì African Content TV níbi tí a ti ń mú ìròyìn, ètò, ayẹyẹ tó gbajúgbajà wá sí ojú ọ̀ràn yín. Fún ẹ̀yin tẹ́ bá ń wà nígbà àkọ́kọ́, ẹ bá wa subscribe, ẹ like, ẹ share, ẹ sì tẹ notification láti máa rí ní update wa. Èyí ni bí ajídejùpọ̀ Asiwaju Bola Tinubu tí ó fẹ́ dipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ṣe ìpàdé pẹ̀lú àwọn olóyè ìlú Èkó. Kí ẹ sì gbọ́ nǹkan tí Bola sọ fún wọn nípa kò ń ṣe ọ̀rọ̀ ẹnu, pé wọ́n gbọ́dọ̀ ṣe akitiyan pẹ̀lú àdúrà kan sìn òun dé ipò ààrẹ náà, tí ó fi jẹ́ pé gbogbo nǹkan yóò gún régé láti di ipò ààrẹ náà, pé kò ń ṣe ọ̀rọ̀ ẹ̀rín, kò dẹ̀ ń ṣe tẹnu, ó nídìí ìgbìyànjú àti ipá àti àdúrà láti débẹ̀.